السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي أعد الجنة للمتقين والنار للظالمين، والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه إلى يوم الإحسان. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. nítorí pé kò sí àsìkò púpọ̀, ọjọ́ sì ti lọ, kò ní jẹ́ kí ọ̀pọ̀ tẹ́lá yẹn kó jù bẹ́ẹ̀ lọ. Síwájú kí n tó kọ́kọ́ sọ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ báyé sọ, mo ní láti kọ́kọ́ kí àwọn bàbá wa tí Ọlọ́run gbé àyè yìí fún. Àwọn bàbá wa Sheikh Abubakar tí Ọlọ́run ní kí wọ́n ní àyè yìí, Ọlọ́run ọba kọ́ wọn láṣẹ Ọlọ́run àtàgbára rẹ̀, Ọlọ́run jẹ́ kárí wọn pẹ́, Ọlọ́run kò jẹ́ kẹ́mi wọn gùn. Inú mi dùn púpọ̀, àmì tí ẹ mọ̀ tí òyìnbó bá sọ wípé òun wà speechless, òun mọ nǹkan tó fẹ́ wí mọ́ ní jẹ́bẹ̀. So àwọn lábá náà tí wọ́n bá wo ọ̀rọ̀ tó fẹ́ sọ, tó bá rí pé kí làwọn fẹ́ wí lórí nǹkan báyìí, àwọn lábá àwọn lọ sọ wípé àwọn mọ nǹkan táwọn náà fẹ́ wí wọn. So ẹ̀rọ àwọn bàbá wa yìí wọ́n ní àníyàn tó dáa, àníyàn wọn ti ṣó lára ẹ̀yìn ọmọ, èyí ẹ̀wọ̀ àwọn ọmọ tí wọ́n produce, ẹ̀wọ̀ àwọn lárúbáwá tí wọ́n sọ, tí kì í ṣe àwọn lárúbáwá yẹ̀túyẹ̀tú, àwọn lárúbáwá abẹ́lé. Because èèyàn tó lè ẹjọ́ bá mọ kéwú kó bí dá, kó mú pẹ́ẹ̀n kó fẹ́ kọ orin. Orin ní máa tó àṣírí bóyá èyí ó jìnnà àbí kò jìnnà. Because orin ó ṣòro kọ. Tí ìbá wá ṣe báwọn jìnnà, báwo làwọn ọmọ tí wọ́n kọ orin yóò ṣe rí orin kọ? So àwọn ni á da wọn lápadà sọ́dọ̀ wọn. Kí ọlọ́run bá wọ́n jẹ́ kẹ́mi ló kù fún wa, wọ́n jẹ́ kí àwọn ọmọ tí náà ṣe àlùbáríkà, ọlá agbára ọlọ́run, ọlá àṣẹ ọlọ́run tó fi jẹ ọlọ́run. Ilé kéwù yìí ọlọ́run ló tú láyé. Àlùbáríkà tí Sheikh Adam Abdullahi Al-Ilory tí wọ́n fi dá tí wọ́n sílẹ̀ tí ò tú, tí wọ́n yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ iṣẹ́ yẹn lẹ́yìn náà gbé dání sí àwọn ẹ̀yẹ tí ń yè báyìí, ọlọ́run ló jẹ́ káwọn olókùn ní máa ń lọ́wọ́, ó tún yè báyìí lọ, ọlá àṣẹ ọlọ́run tó fi jẹ ọlọ́run, ọlá àwọn ẹ̀yẹ ọlọ́run. Mo wá gbé kíkì mi náà padà sọ́dọ̀ Alhaj, mo bọ̀ wá kí ẹ̀yin náà, mo bọ̀ wá kí yín. Mo wá gbé kíkì mi lọ sọ́dọ̀ Sheikh Abdulqadir Aminullah onílé márùn. Èèyàn dáadáa ni wọ́n púpọ̀. Ìdá ọgbà àbọ̀ ọgbà lọ́dọ̀ ti èèyàn dáadáa ni wọ́n. Gẹ́gẹ́ bó ti sọ láti 1998 láti wọ́ra ní Saudi Arabia láti pàdé. Àtìgbà náà ni relationship wa ló ti ń lọ bẹ́ẹ̀. Ó wà ní ọ̀rọ̀ tí máa bá yín sọ kẹ́ ẹ mọ̀ báwo ni àwọn ìbò pé kíní kan ní human management. Ó yàtọ̀ sí business management. Then how to manage people. If you don't know how to manage yourself, you can't manage anything. So ẹni tí ọba tí òun kàn sùn òun jí wọn bí ọmọ bí ayé rẹ ti lọ òsèlè ṣàlàyé ẹ nígbà pé o lè manage ara rẹ tí ọlọ́wọ́ fẹ́ manage àwọn èèyàn. So management láàrin relationship ó ṣe pàtàkì púpọ̀. So relationship ìlú àtàlájì láti 1998 ló ti wà títí di sẹ́yìn. Ọlọ́run tó jẹ́ kẹ́mi owó gbogbo wa, Ọlọ́run nípa bàbá fún wa, àlékún òṣù, àlékún fàbálẹ̀ lọ́wọ́ máa ṣe fún wọn, ọlá àwọn ẹni Ọlọ́run, ọlá àwọn ẹni Ọlọ́run, ọlá àṣẹ, ọlá àṣẹ àádọ́rùn láàrin lórí àwọn ẹni Ọlọ́run. Mo kí ẹjẹ́ ń dárí kíkì yẹn sọ́dọ̀ àfáà mi, Sheikh Tọ́lá. Àwọn náà wọ́n gbìyànjú púpọ̀ torí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò wọn nígbà tí mo wà London. Nípa pé àwọn náà wà nínú àwọn dàkọ́ọ̀n tí wọ́n ń dáàbò bo markers
ọlọ́wọ́ ọmọ bá wa ṣọ́ àwọn náà lọ́wọ́ àdáàbòbò wọn ọlọ́pọ̀lọpọ̀ mímọ̀ ni wọ́n púpọ̀ ọlọ́wọ́ tó ṣàlékún mímọ̀ fún wọn ẹni wọ́n gùn ọlá àṣẹ ọlọ́run ọlá agbára ọlọ́run ọlá àwọn ẹni ọlọ́run. so kíkí náà wà lọ sí ọ̀dọ̀ àwọn àhẹ́yà tẹ̀lẹ́rìs tí wọ́n wà ní ibi bẹ́ẹ̀ ṣe dúró ti àwọn bàbá ọlọ́run láṣẹ ọlọ́ba dókítà yìí náà o. ṣe rí bẹ́ẹ̀ ṣe dúró tì wọ́n yìí tí ọlọ́run dá ọjà rẹ̀ nílẹ̀ fún wa yìí bọ́lá ṣe dá ọjà rẹ̀ nílẹ̀ fẹ́ yìí náà nù kọ́dà tó tó ju eléyìí náà lọ torí pé ẹ̀ fi ọkàn ẹ̀ fi tẹ̀lé wọn. wọ́n ń fi ẹsẹ̀ tẹ̀lé wọn wọ́n sì fi ọkàn tẹ̀lé wọn. bẹ́ẹ̀ náà ni ọlọ́wọ́ ọba yóò da ọjà rẹ̀ nílẹ̀ fẹ́ yìí náà gbogbo àwọn ọmọ yìí kò ṣàbáríkà ọlá agbára ọlọ́run tó ń jẹ ọlọ́run. màá wá darí kíkì lọ sọ́dọ̀ Sheikh Adam àti Sheikh Aminullah àti gbogbo àwọn àfáà tí wọ́n tún wà ní àti Abdulkadir náà àti Ṣáàzì wọ́n kí gbogbo wọn ẹ jẹ́ ká ṣe iná àtọ́ ìyàn kan Bismillahir Rahmanir Rahim. àwọn aṣẹ́kú wà láwọn ẹ̀yọ̀ kan fún bàbá wa Sheikh Adam Abdullahi Aliyu torí ọba sí Sheikh Adam kò sí ti yáwó náà rọ̀ ṣe tí ọba sí Sheikh Adam mọ̀nàánà so èyí kò sí bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn bàbá tí wọ́n wà bí so ìdí tí a fi jẹ gbèsè ká ṣe kúrò ọ̀la fún bàbá wa Sheikh Adam. Mudirul Markaz ní ipò bàbá wọn lẹ́nìí ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe tí ọlọ́wọ́ bá yọrú àwọn mùdírù nínú àwọn ọmọ Sheikh Adam wà láà ọlọ́wọ́ sórí kẹtọ́ fún Sheikh Adam tí ọlọ́wọ́ bá yọrú mùdírù Markaz tòní nínú àwọn ọmọ Sheikh Adam á sọ ikọ́ ọlọ́wọ́ sórí kẹtọ́ fún Sheikh Adam mọ̀ ní tó jẹ́ sọ bẹ́ẹ̀ ṣe mọ̀ yí pé tó ẹ pé Sheikh Adam ò bí ọmọ kankan tó jẹ́ dìrù yẹn tí ò tún sọ́mọ kankan míì tó wájá sí pé nígbà tí bàbá wa kú wọn á lọ rẹ́ ti àwọn àfáà tí wọ́n wá ṣe kútúbà ń bẹ̀ yẹn ṣe nínú pé bẹ́ẹ̀ náà wọ́n wà bó ti wà yẹn. oníwà bẹ́ẹ̀ then bàbá ìwà tí wọ́n ní tẹ́ bá wọn mùdírù gbogbo kúta tó máa ṣe é rí pé lórí ẹsẹ̀ bàbá wọn ni wọ́n tọ̀ wọ́n yẹ ẹsẹ̀ wọ́n ẹ̀dẹ̀ tó ronú gbogbo ẹ̀tẹ̀ tí nílò lọ dá ní kí o tèmi lẹ̀ ta ló mójútó ti bàbá wọn. èyí ni àwọn láti 1992 èèyàn kan ṣoṣo tí a tó ẹgbọ́ rọrùn kí Sheikh Adam padà wá sí ayé ìdábàgì àmọ̀ ni tí bàbá bá wọ ọbẹ̀ yẹn bàbá ọ̀fẹ́ pé ṣé Markaz náà wọ́n wà bí kò mí. bàbá sọ bẹ́ẹ̀ fún àwọn ṣẹ́fù tí mùdírù ti ṣe ọlọ́run jẹ́ kí ẹ̀mí mùdírù ogun iṣẹ́ ọlọ́run àbọ̀ ọlọ́run tó lọ́kọ̀ bá wa pẹ̀lú wọn. gbogbo àwọn ọ̀tá mẹ́ta ni mùdírù ní àwọn ọ̀tá ti bàbá wọn kí bàbá tó kú wọ́n kọ̀ntínú àdáwà ẹ̀ nígbà tí bàbá kú tó wọ́n gbé sórí ọmọ èyí ẹlẹ́ẹ̀kejì ọ̀tá kejì ni ọ̀tá ó sì jẹ́ pé òun nìkan náà ni àwọn ọ̀tá nù ọ̀rẹ́ wọ́n wà ń bẹ̀ ọ̀tá kẹta gbogbo àdàlà ni òun náà ni ọ̀tá ìdílé alábọ̀ọ́mọ náà lọ́tà ìdílé àbí òní so gbogbo apátátá ni ọlọ́wọ́ bá kó wọn bá dáàbò bò mùdírù ọlọ́wọ́ jẹ̀mí ogun iṣẹ́ ọlọ́wọ́ àbọ̀ ọlọ́kọ̀ bá wà pẹ̀lú wọn ọlọ́àṣẹ ọlọ́wọ́ ọba wa lù lọrin. ọlọ́run kó tún járí ọba wa pẹ́ kẹ́mi ogun iṣẹ́ ọlọ́run àbọ̀ ọlọ́run kó wá pẹ̀lú wọn tí ọba àlọ́ ọba dá ìlú òní fọkànbalẹ̀ ẹ jẹ́ ká ṣe ní lábí kan fáwọn àmì sílẹ̀ láì rọ̀ fún ọ̀nà ìlà ìwé so now àwa fẹ́ bẹ́ sí ojú ọ̀rọ̀ báyìí mo fẹ́ kí ẹ̀jọ́ torí ọlọ́run kẹ́ pay attention ẹ pay more attention nítorí pé àwọn kẹtọ́ wà tẹ́ gbọ́ lẹ́nu mi bí wá sí pé ẹnì mọ́ ti gbọ́ orí ẹ sì lè mọ́ gbọ́ tó bá yá
àwọn èèyàn kan wà tí wọ́n bá kí oṣù mọ́ mi dáadáa tí ì bá ń sọ àwọn kankan yóò máa jọ irọ́ lójú wọn ṣùgbọ́n tí wọ́n bá padà súnmọ́ mi wọ́n padà tọrọ àforíjì dáa ṣé ìjọba ọmọ yìí ń wí àṣẹ bẹ́ẹ̀. ibi tí mo ti fẹ́ gbé ọ̀rọ̀ kó tó ti bá lọ síbi Kùránì Yorùbá ẹ jẹ́ kọ́kọ́ sọ ìgbésí ayé mi níwọ̀nba kẹ́lẹ̀ kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ torí pé ojú ọ̀nà tẹ́mi náà rìn lẹ́yìn náà wà yìí báwo lèmi ṣe wá débi tí mo dé yìí mo láti sọ fún yín mi ò sì ní ìgbésẹ̀ pamọ́ ilẹ̀ ń jẹ́ kọ́rọ̀ yóò kún púpọ̀. ṣe rí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n jẹ́ àwọn tó ṣiṣẹ́ lórí al-lughatu al-arabiyya wọ́n ní al-ilmu qabla al-amali al-ilmu qabla al-amali tẹ́ bá wá wo ilmu ayin lam àti mim tó bá ta lókìtì ilmu yẹn náà lọ́sọ̀ọ́ di amalu. Hara bí wo lórí nínú ẹ̀yìnmù tí o sì nínú amalu kò sí mẹ́tẹ̀ẹ̀ta ló wà bẹ́ẹ̀ bọ̀ wọ́n ta lókìtì. Bí wọ́n ṣe wá ta lókìtì ń wá bọ́ bá wá ní ìmọ̀ tó ọ̀bá wá fi ṣiṣẹ́ ilé ayé ló sì tààtì. Oníyọ̀ bẹ̀rù ọlọ́run wọ́n náà bẹ̀rù. Oníwọ́n máa sóògùn owó oníwọ́n máa pààyàn wọ́n tó ń pààyàn. Tó o ti lọ kọ́ ìmọ̀ nípa àwọn consequences tó wà nínú nǹkan tó nígbà wọ̀nyí wọ́n ṣe wọ́n wá ṣe ti dá sí pé olówó ní ìmọ̀pọ̀ tó o lò ó ẹ wọ́n bàbá wa yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí lo ìmọ̀ wọn tí ayé bá ní wọ́n ní òkè àwọn bàbá wa kó bá lè jẹ́ wọ́n lo ìmọ̀ tí wọ́n kọ́ ṣe rí ilé kéwú yìí àwọn ọ̀rọ̀ ṣe ìdíwọ́ ti fèsì èsì lẹ́yìn èsì lẹ́ni káyọ̀kú náà mọ̀ ohun tẹ́ bẹ́ẹ̀ ni. So ẹjọ́ nítorí tó lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe wá ní ìsìn ẹ wá kọ́ ìmọ̀ ẹ kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ kọ́ lọ́wọ́ báyìí ẹ dákun tó lọ mo fọ́ lọ́wọ́ bá bẹ̀rẹ̀ ẹ múra sí o ẹ mú ẹ sì má máa bèrè pé kí lẹ fẹ́ fi kéwú ṣe ṣé ẹni wá tí wọ́n lọ kí àwọn tẹ̀lé kéwú ṣe ṣé ìyẹn lè kéwú kó dúró báyìí ṣé ẹ lè kéwú kó ní mọ́tò ṣé ẹ lè kéwú kó ní ilé ńláńlá ẹjọ́ ẹyọ́ kúrò nínú ọkàn yín pé ẹ lè ní láàárín ẹ bá kéwú ẹyọ́ kúrò. Ìdí àti yọ kúrò rí mo sọ fún mo fẹ́ gbára mi ṣe case study. Ṣé rí tíra tí àwọn bàbá onílé márùn tí wọ́n sọ fún yín nípa ẹ̀yẹ tíra yìí? Tòótọ́ ni o. Ìgbà tí wọ́n wà ní asanatu sáàlìtà ní Mọ́ríkàs ni mo bẹ̀rẹ̀ tíra yìí díẹ̀díẹ̀. Ṣé Ádámù wà láyé wọ̀ tí? Ìdádì ni. Nígbà tí wọ́n wà ní ìdádì ni mo ti bẹ̀rẹ̀ tíra yìí díẹ̀díẹ̀. Torí mo nífẹ̀ẹ́ sọ́ọ̀bù púpọ̀ wọ́n tó bá fẹ́ mọ kéwú ọ̀fẹ́ mọ kéwú dáadáa sára àṣírí sírù lughat al-arabiyya ó sábàámọ́ sí abẹ́ an-nahwu was-sarf tó tó bá ti mọ nahwu àti sarfu wallahi ta'ala àṣírí kéwú ti tú sí ọ lọ́wọ́ tó o bá mọ nahwu tó o mọ sarfu ọ̀ mọ kéwú. Náhàwù àti sọ́rùfù orí jẹ́ kọ́kọ́ gbá ojúmọ́ gidigidi tí gbogbo àṣírí gbogbo ẹ̀ bá tún sọ lọ́tán wà lọ sí ọ̀dọ̀ ilmul balaga. Tó o bá lọ bàlágà kó tó kọ́ ilmul mantiq ò lè gbọ́ yé. Torí kan táwọn bàlágà ọmọ sọ fún àwọn mọ̀tìkì ọmọ sọ pé rárá kò sọ kò tí ì wí. Ó sì lè ti wí. Torí pé ọ̀rọ̀ mi wà táwọn sọ dájú pé àwọn ọ̀rọ̀ mi ti lẹ̀ mọ́ ọ̀rọ̀ tá a sọ wọn náà pé al-qiyas nínú ilmul mantiq. A sọ̀rọ̀ àbọ̀ but a ti sọ àbọ̀ míì mà onílàáká ìjọ àgbọ̀yé ọlọ́run náà ló nu àyè ti sọ pé la yastawi ashabu jannah la yastawi ashabu nar wa ashabu jannah ó wáyé wá ashabu jannati àwọn èèyàn náà wá kọ́ ẹ̀kọ́ dákẹ́. Ìwọ ni kò wọ́n ti lákàyè rẹ̀ wọ́n ti kìlọ̀ náà fi bọ̀ sọ̀rọ̀ bẹ̀ o. Torí pé dídú àlùbáwòsàn orí ní ọ̀sán. Yẹn bí àṣàwò náà ó mọ ní àṣìlò òṣùwọ̀n náà wọ̀ wí. Kìí àṣìlò náà ló bẹ̀. Ṣùgbọ́n tí wọ́n wá lé kí wọ́n nífẹ̀ẹ́ sí sọ́ọ̀fù àti dáhùn. Ṣé wọ́n rí sọ́ọ̀fù yìí nígbà tí mo ti mọ̀ fún gẹ́gẹ́ náà àkọ́kọ́ tó ẹ́ sí pé ọmọ tó gbọdọ̀ fẹ̀mí sí tí bá ti náwó báyìí mo fẹ́ béèrè lórí àwọn afáfáríkà àṣọ̀rọ̀ ọmọ yóò ní ìkàtọ́ béèrè ju sọ́ọ̀fù lọ. Títí mo fi bẹ̀rẹ̀ tíra yìí
ìgbà tí wọ́n wá kọ́ tán wọ́n á wò pé mi ò kọ́ síra rí wọ́n láti fi àwọn àfáà wa tí wọ́n kọ́ wa kí tó lọ tẹ̀ ẹ́ wọ́n á gbé lọ sọ́dọ̀ àwọn àfáà mọ́níkàsì wọ́n kọ́ lọ fi hàn Sheikh Al-Gamawi Gamawi ní ṣé o ti fi hàn àfáà mi lò ní rárá ọ̀rẹ́ wọ́n kọ́ wa wọ́n ní kí lọ gbé fún Sheikh Abdullahi Adam àwọn náà kọ́ wa ní bẹ́ẹ̀ ni àwọn kọ́ wa ní bàtà wọn náà wọ́n tán wọ́n ní ta ni mo tún fi hàn wọ́n ní mo ti fi hàn Gamawi wọ́n ní ta ló tún kù wọ́n ní mo fẹ́ gbé lọ sọ́dọ̀ Sheikh Dawud Afala táwọn náà wù so Afala wọ́n yẹ̀ wò ìbáṣe Sheikh Dawud wò tí wọ́n mọ̀ ṣe fẹ́ràn fìtínà báyìí tó tún wá ya àwọn tẹ́bù sílẹ̀ àwọn jàdáwù wà bẹ́ẹ̀ wọ́n ní ok náà nítorí kí ló fẹ́ ṣe ti ní wọ́n ní èmi náà kàn fẹ́ fi gbìyànjú wò ní wípé Sheikh Adam ojoojúmọ́ ni bàbá mọ́ ń kọ́ tíra báyìí bàbá lè ta tíra fi márùn fún wa ìlédè márùn kí ni bàbá yìí ti ń rí ọpọlọ tó ń fi kọ́ kiri mo ní mo fẹ́ jọ Sheikh Adam ọlọ́run bàbá ni mo fẹ́ jọ àwọn olówó dẹ̀mí tí mo fi bẹ̀rẹ̀ kiri nígbà tí àwọn àbá mẹ́tẹ̀ẹ̀ta wá wò tán wọ́n á ṣe mítì wọ́n á yan Sheikh Dawud Afala wọ́n àwọn náà kọ tẹ̀kìrìlù ẹ̀ tẹ̀kìrìlù tí Sheikh Dawud kọ lórí tíra kò lè yí nípa pé mọ́ríkàsì fọwọ́ sí wọ́n fẹsẹ̀ sí so pé tíra yìí o gbogbo ẹni tó bá mọ̀ fún wọn ọmọ sọ́ọ̀fù láyé tó bá rí tíra yóò kọ̀ gbọ́n yìí nípa ìmọ̀ sọ́ọ̀fù so alhamdulilayi nígbà tí wọ́n ti wá bọ́ wọ́n sókè lọ tẹ̀ ẹ́ ìgbà yẹn ni wọ́n á gbé lọ ibi tí wọ́n ti fẹ́ tẹ̀ ẹni tó kọ́ bá wa tẹ̀ wọ́n kọ́kọ́ tẹ̀ bí about I think 50 àbí 70 copies but èmi fẹ́ tẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó tó àdìpọ̀ àwa lọ tẹ̀ 3000 copies bàtà wa tẹ̀ tán ẹni tó fún mi lówó wọ́n pẹ̀lú kan ní General Ahmed Abdullahi òun ni GOC Abacha nígbà náà so ọ̀rẹ́ mi lọ́wọ́ Kánò ẹnìkan ló introduce ẹ̀sìn wọ́n á lọ bá a gbé wọ́n ní wọ́n ló bí mi pípé ṣé mi ò ní nǹkan kan tí mo fẹ́ ṣe lásìkò yìí mo ní o ní kí ni mo ní tíra kan tí mo fẹ́ tẹ̀ mo ní bọ̀tẹ̀ nìkan ti fún mi lówó ẹ̀ wọ́n ní kí n má lo owó ẹ̀ nìyẹn wọ́n sá fún mi lówó 75,000 nígbà yẹn 1995 àti ìjáde lọ́dúnrún o so mo náà lọ tẹ 3,000 bàbá wọn tẹ 3,000 tán ẹbí mi wá ní àwọn tíra yìí kì í ṣe dúró owó mo ṣe kọ́ kí ni ṣe há 1,000 lọ́fẹ̀ẹ́ 1,500 mo wá há 1,000 lọ́fẹ̀ẹ́ gbogbo àbá Americans ta nígbà yẹn wọ́n fẹ́ 235 gbogbo pápátá ní tíra yìí èkúrú ní mòdìrú tó wà lórí òlẹ́mì gbogbo wọn ni wọ́n ní tíra yìí ìgbà tí wọ́n wá pé bẹ́ẹ̀ mo pín fáwọn ọ̀rẹ́ wa náà káàkiri that was 1995 so ó kù oṣù bíi mẹ́ta sí mẹ́rin tá a jáde ṣàpẹẹrẹ 95 ni mo sọ pé a jáde so Sheikh Adam kú ní 1992 so bàbá ọlọ́wọ́ ní kí tíra yìí kó sojú wọn ṣùgbọ́n àwọn transaction kan wà tí ìbàdí bàbá Sheikh Adam dájọ́ ní ọwọ́ àlù tíra yìí láàrin ìgbà tí ìṣe tíra yìí lọ́dún mo ṣe wàhálà ẹ̀ ṣe rí mo fẹ́ràn tí bá ti rí tíra kan màá máa lo àwọn àtọwọ́ àmì àti àsùmọ́ ṣé wọ́n mú àdàbíyà tí bàbá kọ wọ́n á débi orin kan ibi tí wọ́n sọ pé wàmílẹ̀ nìbàdí yàtì ìtọ́ọ̀bùn máa ń lá yẹ̀rẹ̀ áwì wọ́n rí pé yẹ̀rẹ̀ áwì òdọ́rì wọ́n rí pé mọ́ọ̀dì rẹ̀ ní èrè áwà tó èrè áwà yìí wọ́n á pín gbogbo àwọn òsáàlù 35 tó wà lóde lárúbáwá mo rí pé kọ̀ wọ́ bẹ̀ gbogbo àbá àbáká àtìpátá ni mo bí ní pẹ́ṣẹ̀ tí àwọn náà wò pé èrè áwà gbọ́dọ̀ mọ̀ èyí ti rí àwọn àgbákò fi ìgbà ní wọ́n ní nínú mọ̀ tó wà náà lọ́wọ́ mo ní mo fẹ́ mọ wá sínú tọ́wọ́ so lọ́rọ̀ tó gbogbo wọ́n ṣàgbìyànjú agbára wọn ìgbà tó yá Gamawi nítọ̀ gbogbo àbá Americans ló ti béèrè ọ̀rọ̀ fídí lọ́wọ́ ẹ̀ tí wọ́n ti mọ ibi tó yí ọwọ́ ìtí ọ̀sẹ̀ ní pé àwọn lọ bá Sheikh Adam bàbá wà láyé o ẹni tó bá nírọ̀ ni mò ń pa kọ́lọ́ bí Gamawi wá lọ bá Sheikh Adam ọmọ kan wàhálà rẹ̀ pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ sọ́ọ̀fù yìí bí wá ní wá sínú kan àtẹ̀ wá mọ tábà ti gbé lọ nìkan yóò ní kọ̀ wọ̀ mi so Sheikh Adam wá sọ fún Gamawi pé kọ́mọ̀ wọ̀rí àwọn àkàṣe sí bàbá wa ìjọ kẹta Gamawi Sheikh Adam wá pé Gamawi ó
wá ní tò sọ́kẹ́ ọmọ náà kọ́ ọ́n dà ibẹ̀ lọ́gbà so bàbá wa ní ọjà tó lọ pè mí wá kí bàbá tó kú ni mo ti ń kọ́ díẹ̀ nígbà tí Dàmọ́lú wá wọ kíláàsì wá nítọ̀ Dáúdà lọ ṣẹ́ka Dáúdà ní wọ́n wá wọ́n bẹ̀ ní ibi tó ti mọ ìrìnà fìlà bẹ̀ mo bá lọ bá wọn wọ́n ní kó tó lọ mú mọ́tò ààrẹ dání o ọ̀rọ̀ ìfọ̀hálà rẹ̀ ló ti dá wà láàyè ọ̀rọ̀ rẹ̀ á wà láàyè mo bá lọ bá bàbá mo bá kí wọn wọ́n ní gbọ́ Dáúdà fíìlì ìwò wọn sọ pé ọ̀hún wà mo ní fíìlì kan nínú tíra tó wọ́n ti rì ní tíra wo mo ní inú tó wà ní tíra wọn bá gbà lọ́wọ́ mi wà láàyè so bàbá wa gba tíra yìí lọ́wọ́ wá sí báyìí èyí náà mo sì kọ́ tíra yìí bàbá sàǹsì wọn wá bọ̀rẹ̀ yẹn hàn wọ́n á ní tọ̀ kí wàá ní wàhálà mo ní bí yẹ̀yẹ́ àwọn yẹn gan ní wàhálà wọ́n ní kí ló ṣe mo ní kí n ṣe mọ̀ kó mo dọ́ọ̀rì mi lọ́ọ́ bẹ̀ mo ní wọ́n rí pé mọ́ kí ẹ̀ èrè àwà yìí ṣùgbọ́n wá sínú tó máa wọ̀ nínú gbogbo àwùjọ rẹ̀ ní orí ó sì gbé lọ àwọn mọ̀lẹ́ àpọ́ọ̀tù mo ní wà láì kọ̀wọ́ bẹ̀ bàbá wò máa lọ á rí nǹkan ṣe sí ọba ní bárakàlọ́ọ̀ fi wọ́n sọ pé mo bá lọ jọ́kẹ̀ta bàbá wa sọ fún Dàmọ́ wípé tí ó ṣẹlẹ̀ ní pé àríwá sínú kan sí ní bọ́díkàsì o àjẹpẹ́ 35 tí lára láwọn gbé kalẹ̀ láti àsìkò àwọn àdìrí tí wọ́n ti láwọn gbé sọ́ọ̀tù kalẹ̀ àjẹpẹ́ kì í ṣe 35 ní àwùjọ àfààní so bàbá wa ní kí Gàmáwí lọ rọ ìfọ̀hánà so that ìfọ̀hánà yẹn yóò lè rẹ̀ ètò kó sọ́dọ̀ èrè àwà wàláì súnmọ́ bìláì ìlàbíláì ìlàbíláì àti mọ́ṣáláṣí àti ọ̀wáyé wàláì ọ̀ṣẹ̀lẹ̀ ẹ̀tọ́ bá wá ní irọ́ ni ẹ̀tọ́ bá ní irọ́ ẹ̀tọ́ náà sì Dàmọ́ wípé láyé ẹ̀lọ́ bá Gàmáwí. náà ẹ̀kọ́ wá padà sọ sínú tíra yìí kí ọ̀pọ̀lọpọ̀ akẹ́ ṣe àdàmọ̀ láì lọ. náà nígbà tí tíra yìí wá jáde tẹ́bi tí ha 1.5 yòókù àkà bàtà máa tà ṣàbọ̀ pé èmi ti jáde mọ́tàs 95 so 96 àgọ́ kankan èmi tẹ̀sí tíráì mo fẹ́ wọ Unilag mo fẹ́ lọ ṣe communication mo ti ṣe jáàmù rẹ̀ ti pass àfi níjọ́ kan ajáde lọ́wọ́ bá dé.